ẹ̀yin tèmi ẹ kú ojú ọjọ́ ṣe rí ṣàlàfíà ni mo bá yín ṣe dáadáa lẹ́wà ẹ ti kúkú mọ̀ wá lórí ètò wa níbí yìí wípé ìròyìn lọ́lọ́kan jọ̀kan nípa àwọn òṣèré wa lọ́kùnrin àti lóbìnrin la máa mú wá fún yín lórí ètò wa níbí yìí ẹ ti kúkú mọ̀ wá bẹ́ẹ̀ ìjìnlẹ̀ ọmọ Yorùbá lórúkọ tèmi a sì máa sọ̀rọ̀ nípa òṣèré yìí àwọn òṣèré méjì kan tí a mọ̀ sí Portable ìkan jẹ́ Portable ìkejì ń jẹ́ LIZZY ANJORIN àwọn méjèèjì níṣe ni wọ́n ń bára wọn fà á ní ojú méjèèjì lórí ayélujára àwọn méjèèjì ń bára wọn fà á ní gidi gan ni o ẹ̀yin yẹn wa mọ̀ pé ẹ fẹ́ gbọ́ kúlẹ̀kúlẹ̀ ọ̀rọ̀ yìí nǹkan tó fàjà àti wípé nǹkan tí ó tún ṣẹlẹ̀ láti bẹ̀rẹ̀ ẹ̀yin yẹn wa ọ̀pọ̀rọ̀ kágbọ̀n ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí ó ṣẹlẹ̀ gangan ṣùgbọ́n kí a tó tẹ̀síwájú tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́ ètí tí ẹ fi ń gbọ́ wa kò ní di láṣẹ Ìdùmarè ìjìnlẹ̀ ọmọ Yorùbá lórúkọ tèmi èmi sì ni atọ́kùn ètò yìí a ó máa tẹ̀síwájú báyìí nínú ìròyìn wa ẹ máa bá wa ká lọ. Ìròyìn jẹ́ kó tẹ̀ wá lọ́wọ́ wípé LIZZY ANJORIN àti Portable wọ́n ń jà ní ojú méjèèjì àti wípé kí ló fàjà wọn nǹkan tí ó fàjà wọn ni wípé Portable ò lọ dá sí ọ̀rọ̀ tí ò kàn ọ̀rọ̀ Ìyábọ̀ Òjó ò lọ dá sí ọ̀rọ̀ Bíọ́lá Báyọ̀ ò lọ dá sí wípé kí LIZZY kí ó ṣúwọ́ láti máa bú àwọn méjèèjì Bíọ́lá Báyọ̀ àti Ìyábọ̀ Òjó ó sọ nínú ọ̀rọ̀ rẹ̀ wípé ó ní Ìyábọ̀ Òjó ojú lọ lọ́jọ́kọ́jọ́ àti wípé ó tún sọ nínú ọ̀rọ̀ rẹ̀ wípé àbúrò lẹ́yìn ni LIZZY ANJORIN ó jẹ́ sí òun nínú film industry ó sọ bẹ́ẹ̀ ẹ̀yin èèyàn wa níbẹ̀ ni LIZZY ANJORIN náà ó ti fárígá o arábìnrin ọ̀hún ó fárígá gidi gan ó sọ̀rọ̀ gidi gan ó náà dá padà fún arákùnrin tí a mọ̀ sí Portable tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ń pè ní John ó sọ̀rọ̀ gidi gan sí òun náà ó bú ó sọ wípé ó ní failed actor ni arákùnrin ọ̀hún ó ní ìjẹ́ ó tún rí wípé kí àwọn èèyàn kí wọ́n tún pè é sí èrè kankan ó ní wọn ò pè mọ́ nítorí wípé ó fèlì ní níbẹ̀ náà arákùnrin náà tún fèsì wípé ṣèrántí dáadáa nígbà tí wọ́n jọ wà ní níbi tí wọ́n ti ń ṣe múvì kan nígbà náà lọ́hùn wípé LIZZY ANJORIN níṣẹ́ ló yá mọ́tò wá sí ibi location ọ̀hún ó ní ó yá mọ́tò wá sí location ọ̀hún ni ẹ̀yin èèyàn wa wàhálà ńlá kan ló ń bá bọ̀ báyìí arákùnrin yìí tí a mọ̀ sí John tí ó tún jẹ́ Portable ó jáde lọ ṣe orin fún LIZZY ANJORIN ṣùgbọ́n LIZZY ANJORIN náà òun náà tún sọ̀rọ̀ wípé láìpẹ́ láì jìnnà orin títẹ̀ òun náà yóò jáde fún Portable ẹ̀yin èèyàn wa kílẹ̀ lérò nǹkan tèmi lérò nìyí kò yẹ kí àwọn méjèèjì kí wọ́n máa bára wọn jà kọ́líìgì làwọn méjèèjì jẹ́ òṣèré sì ni àwọn méjèèjì jẹ́ nǹkan tí ẹ̀yin bá lérò nípa ọ̀rọ̀ yìí ẹ jẹ́ ká mọ̀ nínú comment section a kò ní rí jù báyìí lọ ìjìnlẹ̀ ọmọ Yorùbá lórúkọ tèmi àti wípé ìròyìn ní ṣókí tí a mú wá fún yín rèé.